ló wá bí kan gbàjọ́ kíkó mi wo ló ń bọ̀ òjò ló fẹ́ rọ̀ nígbà tó bá di pé ó ti kó gbogbo nǹkan tọ́lọ̀ ní kókó wọnú ọkọ̀ tó kọ̀ títì ó wá bẹ̀ sí kanlẹ̀kùn bàbá nú ẹ̀jọ́ àmọ́ pò tọ́ ni òjò yìí mà ti ń pọ̀ sílẹ̀kùn fún wa bó ṣe máa rí nìyẹn bó ṣe rí nígbà ayé níwà ó ń bẹ nísìyí o nàláì jẹ́ tí ráṣọ bá máa ṣẹlẹ̀ báyìí lómi àní ráṣọ ti ṣẹlẹ̀ mi ò rí ìyá mi mọ́ mi ò rẹ́gbọ́n mi mọ́ ìyàwó mi ti disappear plane crash níbi gbogbo àwùtọ́ mà ní ráṣọ ti ṣẹlẹ̀ lóòótọ́ o èmi àti ẹ̀ ò nílé sílẹ̀ sọ pé mi nílé sílẹ̀ ọ̀kọ́ kígbe wípé Noah jọ̀wọ́ sílẹ̀kùn àbó mọ̀ mi mọ̀ ni èmi ni wọ́n bí ilé yèrè rẹ mo ló ti pẹ́ ó ti dùn mo lẹ́pa òbóró mọ́ ilẹ̀kùn ọkọ̀ títì ọkọ̀ ìgbà láti tì sẹ́ bó ṣe rí nígbà yẹn wà ó bẹ nísìyí o ọ̀pọ̀ ló ti ń sọ wípé Jésù ò ní dé mọ́ aráyé parọ́ wọ́n ní kò sí bàbá báráyé bá wí títí wọ́n sọ pé kò sí Jésù wọ́n ní kò sí olùgbàlà kankan wọ́n láyé ò ní parẹ́ adọ́nù mọ́tọ́ ló pọ̀ jù wọ́n náà tá a bá ṣe dáyé òun là ó mú lọ sọ́run ọ̀pọ̀ ló tilẹ̀ ní kò sọ́run wọ́n ní tá a bá kó parí wọ́n kọ́ ọmọ jáde wọ́n ṣe gbéyàwó kiri wọn ò bẹ̀rù òfin Olúwa bàbá gbogbo wọn ló ń jayé bó ti rí nígbà yẹn wà ó ń bẹ nísìyí o múra sílẹ̀ bó ti rí pẹ̀lú inú wà ó ń bẹ nísìyí o ọ̀rẹ́ mi múra sílẹ̀ o Jésù ò ní pẹ́ dé mọ́ o ṣùgbọ́n àwọn tó bá múra á pa wá lára dà bẹ́ẹ̀ ni ìgbà pa lára dà ni olórí ẹni á pa mí lára dà o á dé mí ládé ògo Olúwa kàwé ẹ á sì gbé mí níyàwó nílé ògo lọ́dọ̀ bàbá ayé ẹgbọ́n á pa mí lára dà o á dé mí ládé ògo ṣé wọ́n náà ti múra á sì dé mí níyàwó nílé ògo lọ́dọ̀ bàbá wípé Jésù ń bọ̀ wípé Jésù ń bọ̀ o mo ti wí fọ́ládùúgbò bó dìgbò ṣe mo ń bá Jésù lọ fáwọn ọlọ́tẹ̀ gbàǹpà fáwọn aláìgbàgbọ́ fáwọn tí kò mọ̀ pé Jésù lÓlúwa pé mi ń bá Jésù lọ wípé Jésù ń bọ̀ wípé Jésù ń bọ̀ o mo ti wí fọ́ládùúgbò bó ní Jésù mo ń bá Jésù lọ fáwọn ọlọ́tẹ̀ fáwọn aṣẹ́wó fáwọn ọmútí fáwọn tí kò gbà pé Jésù lÓlúwa èmi ń bá Jésù lọ wípé Jésù ń bọ̀ wípé Jésù ń bọ̀ mo ti wí fọ́ládùúgbò bó ní bó ṣe mo ń bá Jésù lọ Olúwa kẹ́mi àti ẹyẹ a ó bá Jésù jọba ní ìkẹyìn ayé wa a ò ní fàyè bọ̀rùn jẹ́ lórúkọ Jésù àmín.